Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa wo ìkànnì móhùnmáwòrán Lámúrúdù. Ìròyìn òun náà ni a mú wá sí etígbọ̀ọ́ yín. Orúkọ tèmi ni Olúwatósìn Àlàbí. Ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Àwọn òṣìṣẹ́ fásitì fún ìjọba àpapọ̀ ní ọjọ́ 21 láti fẹnu kò lórí owó òṣìṣẹ́ tí kò tíì di sísan. Láìro ti rògbòdìyàn tí ó ń lọ lọ́wọ́ ní Ethiopia, mílíọ̀nù ijó àti orin ni ó wáyé ní òpópónà nínú àjọyọ̀ ìdúpẹ́. Hamas àti Hezbollah yin òkú ọ̀run ní Israeli ní àjọ̀dún tí ó wáyé ní ọjọ́ 7 oṣù kẹwàá. Ǹjẹ́ àwọn Houthi yóò kó ipa ribiribi nínú rògbòdìyàn Iwo-Ariwa? Orilẹ-ede America ṣe ìfilọ́lẹ̀ ìkọlù òfurufú nípa lílo ẹ̀rọ àjà àti ọkọ̀ ojú omi lórí àtìlẹ́yìn ìṣọ̀tẹ̀ Yemen, Iran àti Houthi. Báyìí ẹ jẹ́ kí a gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn òṣìṣẹ́ fásitì fún ìjọba àpapọ̀ ní ọjọ́ 21 láti fẹnukò lórí owó òṣìṣẹ́ tí kò tíì di sísan. Àjọ tí ó ń rí sí ètò ẹ̀kọ́ àti ìmọ̀ ẹ̀rọ, èyí tí a mọ̀ sí NAT, ti fún ìjọba àpapọ̀ ní ọjọ́ 21 láti fi san owó oṣù 5.5 tí kò tíì di sísan láàárín àwọn ohun mìíràn tí wọ́n béèrè fún. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn ọmọ ẹgbẹ́ yóò dáwọ́ iṣẹ́ wọn dúró ní ilé ẹ̀kọ́ gíga fásitì. Ìfẹnukò náà wá lára ohun tí àjọ tí ó ń rí sí ètò ẹ̀kọ́ àti ìmọ̀ ẹ̀rọ, èyí tí a mọ̀ sí NAT, pinnu nínú ìpàdé wọn 54 tí wọ́n ṣe pẹ̀lú àjọ NEC, èyí tí a mọ̀ sí National Executive Council ní ìpínlẹ̀ Taraba. Láti ibẹ̀, ẹ jẹ́ kí a lọ sí ìlú Ethiopia. Láìro ti rògbòdìyàn tí ó ń lọ lọ́wọ́ ní Ethiopia, mílíọ̀nù ijó àti orin ni ó wáyé ní òpópónà nínú àjọyọ̀ ìdúpẹ́. Ọgọ́rùn-ún ẹgbẹẹgbẹ̀rún àwọn ará Ethiopia ni ó ṣe àjọyọ̀ ọdún ìrèchà ní ọjọ́ Sátidé tí ó kọjá yìí. Láàárín rògbòdìyàn tí ó ń lọ lọ́wọ́ ní àwọn ẹ̀ka kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè náà, àwọn akópa náà wọ aṣọ aláràǹbarà tí í ṣe ti ìbílẹ̀ Oromo. Wọ́n jó ní òpópónà bí wọ́n ṣe ń kọrin ìbílẹ̀ káàkiri agbègbè Addis Ababa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olókòwò tí a kà mọ́ ara àwọn mílíọ̀nù ènìyàn ni ó kópa nínú àjọyọ̀ náà. Láti ibẹ̀, ẹ jẹ́ kí a lọ sí ìlú Hamas. Hamas àti Hezbollah yin òkú ọ̀run ní Israeli nínú àjọ̀dún tí ó wáyé ní ọjọ́ 7 oṣù kẹwàá. Hamas yin òkú ọ̀run ní Tel Aviv ní àjọ̀dún ọdún kan tí ó wáyé, èyí tí ó ṣe ti ìkọlù ọjọ́ 7 oṣù kẹwàá pẹ̀lú Israeli, tí wọ́n fi ń ṣe ìkẹ́dùn àwọn tí ó ṣàgbákò ikú. Ìbúgbàmù ńlá dún ní apá Beirut bí àwọn ọmọ ogun Israeli ṣe ń tẹ̀síwájú láti kọlu olú ìlú Lebanese, nígbà tí ó kéré jù ènìyàn 10 farapa ní ìlú Israeli ti Haifa tẹ̀lé ìkọlù òkú ọ̀run ti Hezbollah. Láti bẹ̀, ẹ jẹ́ kí a lọ sí ìlú Houthi. Ǹjẹ́ àwọn ará Houthi yóò kó ipa ribiribi nínú rògbòdìyàn Iwo-Ariwa? Wọ́n ti yẹ ìkọlù tí ó ti Orilẹ-ede America wá. Israeli àti àwọn ìyókù nìkan ni ó jẹ́ ọ̀kan nínú onírúurú àwọn ẹgbẹ́ àtìlẹ́yìn ti Iran láti má ṣe jẹ ìyà ìpadàsẹ́yìn ti ọdún tí ó kọjá. Wọ́n tún kà wọ́n sí aṣiwèrè díẹ̀. Nínú ọ̀rọ̀ tí ó wáyé láìpẹ́, olùdarí ẹgbẹ́ ìṣọ̀tẹ̀ Houthi ní Yemen ṣe ìfilọ̀ ìkà sí àwọn ọmọ ẹgbẹ́ lórí ọdún tí ó kọjá. Àwọn ẹgbẹ́ Houthi tí ó ń darí púpọ̀ àwọn Yemen àríwá fi ojú sun 2 ọkọ̀ ojú omi tí ó ń kọjá ní ìlú wọn,
tí wọ́n sì ṣe ìgbékalẹ̀ ju ẹgbẹ̀rún mísílì àti dróònì sí àwọn ọ̀tá wọn pẹ̀lú Ísírẹ́lì. Abdulmalik al-Houthi ṣe ìfilọ̀ ní àná gbogbo èyí tí ó wà fún ìfọwọ́sowọ́pọ̀ àti ẹgbẹ́ Hamas ní Gaza àti Hezbollah ní Lebanonu. Láti bẹ̀ ẹ jẹ́ kí a tún kọjá lọ sí ìlú Egypt. Báwo ni ètò ọrọ̀ ajé ti Egypt àti Israeli ṣe ṣe ní ọdún tí Houthi ṣe ìkọlù? Súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ tí ó lọ sí Suez Canal ti ní ìdádúró ráńpẹ́ ní ti ṣíṣí owó ọjà àti ìpèsè ètò ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè méjèèjì. Níbi tí arákùnrin ará Faransé ìyẹn Ferdinand de Lesseps dábàá kan èyí tí ó ní ṣe pẹ̀lú Òkun Pupa àti Òkun Mediterranean nípa kíkọ́ Suez Canal. Àbá yìí hàn kedere. Ojú ọ̀nà ọkọ̀ omi èyí tí ó kúrò láti Asia lọ sí Europe àti orísun bí owó ṣe ń wọlé láti owó ìgbàtẹ́. Ọba agbègbè ti Egypt ìyẹn Ismail Pasha kí àbá náà káàbọ̀ àti Suez Canal tí wọ́n ṣí ní 1869. Láti ìgbà náà ó ti di ọ̀kan lára ohun tí ó ṣe pàtàkì jùlọ ní àgbáyé. Láti ibẹ̀ ẹ jẹ́ kí a lọ sí Orílẹ̀-èdè Amẹ́ríkà. Orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ìfilọ́lẹ̀ ìkọlù òfurufú nípa lílo ẹ̀rọ àjà àti ọkọ̀ ojú omi lórí àtìlẹ́yìn ìṣọ̀tẹ̀ Yemen, Iran àti Houthi. Àwọn ológun ti orílẹ̀-èdè Amẹ́ríkà kọlù ju ọ̀kan nínú 12 ìfojúsùn Houthi ní Yemen ní ọjọ́ Jímọ̀ nípa títẹ̀lé ọ̀nà ohun ìjagun, àwọn ibi ìfarapamọ́sí àti àwọn irinṣẹ́ mìíràn tí ń ṣe ti àtìlẹ́yìn ìṣọ̀tẹ̀ àwọn Iran. Àwọn oníròyìn Houthi sọ pé ìkọlù 7 ni ó kọlù ìpàdé ọkọ̀ òfurufú ní Hodeida. Ìpàdé ọkọ̀ òfurufú tí ó jẹ́ ọ̀kan gbòógì àti ti agbègbè Kataib èyí tí ó ní ibùdó tí Houthi ń darí. Ìkọlù 4 mìíràn tún kọlù agbègbè Seyana ní Sanaa. Kì í dùn kó pọ̀, ṣókí òun lọ́bẹ̀ oge. Ayọ̀ àti àlàáfíà tí mo fi yín sílẹ̀ sí òun ni màá bá yín. Orúkọ tèmi ni Olúwatósìn Àlàbí. Ká fi ire pàdé.